Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń wò mí. Timi lórúkọ mi, ìkan lára àwọn olólùfẹ́ iléeṣẹ́ Alesta TV tí ìyàwó Alhaja Sùúrà Ọlátànwá Àbẹ̀kẹ́ Àdè ọmọ Alẹ́ṣin lọ́lẹ́yẹ tó ṣe aládàásílẹ̀. Ọlọ́run kó túnbọ̀ kárí yín pẹ́. Wàrà fana wò mọ́kànnà àléyà ara òun ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé èrò ìdùnnú láyọ̀ ni Alesta TV máa mú wá fún wa. Èrò ayọ̀ tí ìyàwó ṣe ń support dáadáa òní ìyá wa máa ń ṣe lórí platform wọn. Ẹ̀yin ará ilé, mo fẹ́ fàsìkò yìí pé àsìkò yìí pè yín sákèsí pé kí ẹ lọ join iléeṣẹ́ àlùbáríkà, iléeṣẹ́ ìdùnnú, iléeṣẹ́ ayọ̀ tí Alhaja Sùúrà Ọlátànwá Àbẹ̀kẹ́ Àdè ìdùnnú àgbáyé tó ń ṣolùdásílẹ̀. Oríṣiríṣi nǹkan ni ìyá wa máa ń ṣe lórí ètò. Ìyá wa máa ń create awareness. Ìyá wa máa ń support àwọn sickle cells. Ìyá wa máa ń empower àwọn ọlọ́jà kéékèèké. Ìyá wa máa ń support àwọn opó tá à ń pè láwọn widows. Oríṣiríṣi nǹkan ni ìyá wa máa ń ṣe. Wọ́n máa ń gbé oríṣiríṣi education program wá sórí ètò entertaining. Àsìkò entertaining làwa wà yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe. Fún àwa tá a bá darapọ̀ mọ́ iléeṣẹ́ tá a ti ń sọ, iléeṣẹ́ àlùbáríkà, iléeṣẹ́ ìdùnnú. Nínú ọ̀sẹ̀ yìí, ọ̀sẹ̀ ayọ̀, ọ̀sẹ̀ ìdùnnú, ọ̀sẹ̀ ìrànlọ́wọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé Alhaja Sùúrà Ọlátànwá kan ràn yàn lọ́wọ́. Kán tu ẹni tára bá ní, kán tu lára. Òun náà máa ṣe fáyé lágbára Ọlọ́run. Ara òní ni yín tọmọtọmọ Alhaja Sùúrà Ọlátànwá. Ẹ darapọ̀ mọ́ iléeṣẹ́ ìdùnnú tá à ń pè ní Alesta TV. Alesta TV, wọ́n máa ń ṣe program wọn ní every Monday to Saturday, aago 7:30 7:30 p.m. Naija time. Ẹ pè wọlé pẹ̀lú àwàdà kẹ́ríkẹ́rí. Àlọ́ òun àlọ́. Ìyá wa fẹ́ béèrè question. Ọ̀sẹ̀ọ̀sẹ̀ ni ìyá wa máa ń fún àwọn tí wọ́n bá engage lórí platform wa dáadáa, tí wọ́n join, tí wọ́n follow, tó dẹ̀ pé àwọn èèyàn láti follow, láti wá ṣe kíni, láti wá síbi ìdùnnú, láti wá sí iléeṣẹ́ àlùbáríkà, láti wá síbi iléeṣẹ́ tó ń gbéni lọ́wọ́ sókè, láti wá kọ́gbọ́n, láti wá ṣí wa lórí, láti wá dá wa lẹ́kọ̀ọ́. Náà máa ń fún wọn ní weekly engager. Ẹ̀yin ará ilé, ẹ jẹ́ káwa náà ká ta wà ń ta, ẹ jẹ́ ká pé àwọn èèyàn láti wá support, láti wá ṣí àwọn programs wa. Ó lè ṣe wúlò fún àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wa. Ó lè ṣe wúlò fáwa gangan torí pé nǹkan ìdánilẹ́kọ̀ọ́ ìṣínilórí olùyàwó Alhaja Sùúrà Ọlátànwá Àbẹ̀kẹ́ Àdè wọn máa ń ṣe. Inú ọ̀sẹ̀ yìí ẹ jẹ́ ká pè wọlé, and every week ni Alhaja Sùúrà Ọlátànwá gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, wọ́n máa ń fún àwọn tó bá engage, wọ́n máa fún wọn lówó weekly engager. Fún àwa tá a bá ṣe yege ni o, àwa tá a wọlé níbi ètò, tá a bẹ̀rẹ̀ ètò, tá a dẹ̀ parí ètò, oní ìkọ́tà Alhaja Sùúrà Ọlátànwá Àbẹ̀kẹ́ Àdè tán máa ń fún wa ká gbọ́dọ̀ sàsọdọ̀. Ọlọ́run túbọ̀ kò jẹ́ ká rí yín pẹ́. Ẹ jọ̀ọ́, ẹ darapọ̀ mọ́ platform wa. Ẹ jẹ́ ká lọ sórí Facebook, ká lọ darapọ̀ mọ́ Alesta TV. Ẹ jẹ́ ká lọ sórí TikTok, ká lọ darapọ̀ mọ́ Alesta TV. Ẹ jẹ́ ká lọ sórí YouTube, ká lọ subscribe sórí YouTube Alesta TV, ká wo mèremère, ká comment, ká share, ká like. Ẹ jọ̀ọ́, ìdí èyí náà ó máa ṣe wúlò fún wọn. Ìdí èyí ó máa tún gbé iléeṣẹ́ ìlàrugẹ. Irú àwọn nǹkan tí àwọn aláwùjọ wa lè yò, àwọn nǹkan dáadáa tá a lè pè gẹ. Irú àwọn nǹkan tí àwọn aláwùjọ wa lè yò, àwọn nǹkan dáadáa tá a lè pe ọmọ wa sí, láti pé jókòó, láti máa tẹ́tí gbọ́ àwọn nǹkan oríṣiríṣi tí ò ṣe ní ṣìwà ò, bá ṣe ní ṣìrìn, bá ṣe ní ṣìwà, bá ṣe ní ṣìwà ò sáwọn ọkọ wa, àwọn ọkọ wa náà bá ṣe ní ṣìwà ò sí àwọn ìyàwó wa. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká darapọ̀ mọ́ iléeṣẹ́ ìdùnnú. Ká má gbàgbé o, a máa pè wọlé láti mú ọ̀sẹ̀ ayọ̀ yìí. A máa pè wọlé, ìyá wa máa béèrè question lórí àlọ́ oríṣiríṣi. Ẹni tó bá ti gbà ó máa gba ẹ̀bùn. Ẹ má jẹ́ ká gbàgbé, jẹ́ ká pe àwọn tó tún wà lẹ́gbẹ̀ẹ́ wa láti darapọ̀ mọ́ Alesta TV. Ẹ jẹ́ ká lọ sórí Facebook wa, ká lọ darapọ̀ mọ́ Alesta TV. Sarah Adiola Alex, Òṣùpá Àdínì Wùmí Alex, Imani Alesta TV, Alesta TV Loyal Lovers, Alesta TV Backup Group, Backup Page, Alesta TV Group. Ẹ jẹ́ ká lọ darapọ̀ mọ́ gbogbo àwọn péjì yìí. Òṣùpá Àdínì Wùmí Alex, Sarah Adiola Alex. Ẹ jọ̀ọ́, ìkan nínú gbogbo àwọn eléyìí ìyá wa tí máa ń jáde la ṣe gbọ́dọ̀ darapọ̀ mọ́ gbogbo àwọn pages yìí pátá ká lè mọ bí tí ìyá wa Alhaja Sùúrà Ọlátànwá tó ti fẹ́ jáde ní every Monday to Saturday 7:30 p.m.
Naija Time káwa náà ká lè jẹ ẹ̀bùn arámàtúyá wa lágbára lọ ẹ̀yin aráalé ẹ má jẹ́ ká gbàgbé ká lọ follow gbogbo àwọn pages yìí pátá ká lọ follow orí TikTok orí YouTube orí Instagram and gbogbo àwọn pages wa lórí Facebook ká lè máa rí notification wípé ìyàwó alálùbáríkà wọ́n ti jáde a máa retí ní every Monday to Saturday 7:30 p.m. Naija Time ire o láti iléeṣẹ́ ìdùnnú iléeṣẹ́ ayọ̀ iléeṣẹ́ àlùbáríkà tó ń rani lọ́wọ́ tó ń gbéni lọ́wọ́ sókè àwa ni number 1 àwa ni bàbá ó dàbọ̀. Thank you our able PRO fún polówó tẹ́ ẹ sanwó fún. Awuzu billahi mina shaitani rajim bismillahir rahmanir rahim. Ọlọ́run ọba mi àwa tún ti délé ní láti wá ṣe ètò wa ètò tèmi yìí. Ọlọ́run ọba ọ̀rọ̀ tí ó jáde lẹ́nu èmi Sùúrùrà Ọlọ́run gbọ̀rọ̀ sọ jáde lẹ́nu mi má jẹ́ ń ṣìwí má jẹ́ ń ṣìsọ má jẹ́ kóhùn mi má jẹ́ okòrò létí ọmọ aráyé gbogbo àwọn tí ó wà bá mi dá sétò náà Ọlọ́run má jẹ́ káwọn náà ṣìwí má jẹ́ ń ṣìsọ gbogbo wa wá kóra wa sí abẹ́ umbrella Ọlọ́run àwọn ẹni bí àwọn ẹni òkùnkùn tó máa ń tafọ̀ láti inú òkùnkùn sínú ìmọ́lẹ̀ má jẹ́ kán lágbára lórí èmi Sùúrùrà má jẹ́ kán lágbára lórí àwọn ọmọ mi àtàwọn ọmọ àfẹnubí má jẹ́ ó lágbára lórí ẹbí mi má jẹ́ ó lágbára lórí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátá àti gbogbo àwọn ẹbí yín wallahu yasimuka minan nas wa inna jundana lahumul ghalibun mo wá kí gbogbo ẹ̀yin ìyá àti bàbá mi tí ẹ ti bá mi wà lórí ètò mo kí gbogbo ẹ̀yin VIPs mi pátá látorí ẹni tó dàgbà jù tí mo mọ̀ grandma Adéọlá Ìjọ́níyì mo fi kí gbogbo àwọn ustaz wa Muideen Sadiq mo wá kí gbogbo ẹ̀yin admin mi pátápátá tẹ́ ń kún mi lọ́wọ́ lórí ètò yìí ẹ ṣeun mo kí gbogbo ẹ̀yin noise maker náà ẹ jẹ́ ojú wa ṣe o mo wá kí school prefect wa àti assistant school prefect torí àwọn náà máa sọ fún mi pé ìyá wa ẹ mú mi ìyá wa ẹ rẹ́rìn-ín ìyá wa ẹ mọ́ lẹ́jú so lẹ́yìn tí mo tún sheik mi Sani Abdulgani mo kí yín lọ́pọ̀lọpọ̀ ẹ ṣeun gan ni mo ń rọ́wọ́ gbogbo àdúrà yìí o mo tún wá ń dúpẹ́ fún bàbá mi ṣe rí àwa kan bóyá àlùbáríkà dáadáa tí bàbá ti tèmi náà tó ṣe ọlá ẹ̀ ni mò ń jẹ torí mi rò pé mi náà ni mo mọ̀ ṣe tó bẹ́ẹ̀ bó ṣe rí gbà mí àwọn òbí tó bí wa wọ́n á ti wo àwọn dáadáa ìwà dáadáa kan àwa ọmọ la máa jẹ́ torí ẹ̀ ló fi ṣe pàtàkì pé ká ṣe dáadáa ní ayé o ṣe rí mo ní bàbá mi kan tó jẹ́ pé wọ́n máa ń ṣe àdúrà fún mi nínú ìtàn tí mo dẹ̀ gbọ́ lẹ́nu bàbá mi wọ́n ní àwọn àdúrà méjì kan Ọlọ́run á máa yára gbà àdúrà tí ọmọ kékeré tí ò tí ì lẹ́ṣẹ̀ lọ́rùn tó bá ṣe àti àdúrà tí arúgbó tó jẹ́ pé mọ̀ wọ́n fi èrìgì ni wọ́n fi ṣàdúrà fún yàn àwọn àdúrà bí a máa yára gbà torí ẹni tó ti dàgbà tọ́lọ́run ti gùn lẹ́mìí èrìgì ipe gbogbo ọjọ́ alẹ́ wọn fi ṣèkà wọ́n fi ń gbàdúrà sọ́lọ́run ni mo wá ní bàbá mi kan náà bẹ́ẹ̀ tó jẹ́ pé àdúrà láàárọ̀ lọ́sàn mo ti post inú àwọn àdúrà wọ́n tún ti fi mí ránṣẹ́ sí mi lénìí yìí mo dúpẹ́ o mo dúpẹ́ gidi gan ni jazakumullahu khairan táwa lọ́lọ́run fi ṣoní sábàbí ire torí ẹlòmíì ò lọ ẹlòmíì Ọlọ́run á lọ ẹlòmíì fún onísábàbí abú kọ́lọ́run jọ kó má fà wá ṣe sábàbí abú Sheikh Abdulgani lọ́lọ́run lò lóní sábàbí ire fún mi tí mo fi wá pàdé bàbá mi yìí àgbà àfà ńlá nílùú Ìwó gbogbo náà la mọ̀ pé tó bá ní àwọn ìlú alálùkùránì Ìwó náà jẹ́ kan nínú wọn bí ìlú Ìṣẹ́yìn náà ṣe jẹ́ kan nínú wọn ìlú Ẹ̀pẹ́ jẹ́ kan nínú wọn Ìlọrin jẹ́ kan nínú wọn ṣàṣà nílùú tí ò jẹ́ kankan bọ̀ máa mọ̀ pé bàbá ń sọ̀rọ̀ àlùkùránì àlè ní tìwò báwo bàbá mi wọ́n ti wà ní 100 and something years old àdúrà lèmi ń gbà lẹ́nu wọn ǹjẹ́ wọ́n ṣiṣẹ́ àdúrà bí ẹ jẹ́ kí gbogbo wa bira wa ṣé rí ilé ayé yìí lẹ̀san wà
in tó ní kálukú wa bá ṣe àkẹsùn ẹlòmíì táwọn èèyàn tó ẹni tó bẹ̀ níṣẹ́ tó bá rí pé ó wípé ẹni yìí sí àlẹ́nu àdúrà ni a máa fi àdúrà ràn lọ́wọ́ báwọn tá bá tiẹ̀ ń gbógun lóríṣiríṣi Ọlọ́run ó wọlá gbogbo àwọn ànábì Ọlọ́run náà kojú ìṣòro ṣé láwọn ẹlòmíì tọ́rọ̀ mi ò bá yé wọ́n lè wo pé àbọ̀ she was square before why is she now just kò yé yín ni gbogbo ajá kọ́ ni mò ń fún lésì ṣe rí ntẹ́mi sùúrù bá fi jáde sọ̀rọ̀ máa sọ fún yín ìmísí Ọlọ́run ni mo ń bá mi sọ̀rọ̀ mo lè wá ṣe ṣó ọ̀tọ̀ ní ṣó tí mo fi wá ṣe tí Ọlọ́run bá ní kí n sọ̀rọ̀ nípa nǹkan èmi kọ́ ẹ rí pé kí n tó bẹ̀rẹ̀ ṣó mi máa kọ́kọ́ ní kọ́lọ́run yà mí àṣà ìtọ́n máa wá ní kí Ọlọ́run kó gba ọ̀rọ̀ sọ jáde lẹ́nu mi máa bẹ Ọlọ́run pọ̀rọ̀ tí ó jáde lẹ́nu mi kó má korò létí aráyé mo ti fi tọ́lọ́run síwájú ṣé rí gbogbo ohun tó ń jáde lẹ́nu mi èmi kọ́ ìtọ́lọ́run fẹ́ ó jáde ni torí pé Ọlọ́run ni mo ń gba ọ̀rọ̀ sọ jáde lẹ́nu èmi sùúrù rẹ̀ so mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi yìí 100 and something èmi náà wá gbàdúrà kémi náà gbé 100 and something kí n jù bẹ́ẹ̀ lọ kọ́lọ́run má ṣe mí lẹ́lẹ́mì kúkúrú kémi náà lè jèrè iṣẹ́ ọwọ́ mi èmi náà fẹ́ jẹun ọmọ mo fẹ́ jẹ oúnjẹ ọmọ bíi ti bàbá mi mo sì gbàládùra fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi náà bẹ́ẹ̀ a ní bá wọn nájà wàràwàrà jẹ́ ká wọnú ètò ṣe bí mo rí kinní kan ni ǹjẹ́ yìí bìlíìfù nínú àkúdàáyá ǹjọ́ tí ẹ̀ ń bẹ ṣá ẹni tó bá tún bìlíìfù nú ẹ̀ ọ lè pè wá sọ dẹ́nẹ̀ ní iná la tún máa ṣe àlọ́ o bí bá ti ní àlọ́ o ẹni tó bá pè wọlé àlọ́ o ni ẹ má kí mi pé sàlámà lékùn àlọ́ o àlọ́ màá wá béèrè question mi wà lẹ́kùn sàlám ẹ̀gbọ́n mi àbáyọ̀mí ọ̀tá ò bá yọ̀ mí Ọlọ́run ò jẹ́ ẹ̀gbọ́n mi ẹ káàbọ̀ sórí ètò. I love you like Okaye. Adúró ti ní lọ́jọ́ Ògúnlé. Adúró ti ní ngbà ń bá rẹ́rìn. Bí n bá ń ké, ọ̀tá ò bá yọ̀ mí Àjàdí a sì máa bá mi ké. Bí n bá ń rẹ́rìn, ọ̀tá ò bá yọ̀ mí Ọlọ́run ò jẹ́ a sì máa bá mi rẹ́rìn. Ìdùnnú mi ni ìdùnnú ẹ̀gbọ́n mi. Èṣù ò ní yà wá ẹ ṣeun torí ẹ̀gbọ́n mi rí nínú many nǹkan tí àdójúkọ tí mo rí kí n tó wá jáde sọ̀rọ̀ tí mi ò ní sọ̀rọ̀ torí pé bíbí ire ò ṣe é fowó rà tí mò ń mú mọ́ra abiyamọ mélòó ló lè múrú ẹ̀ mọ́ra let's be honest with ourselves abiyamọ mélòó ló lè múrú ẹ̀ mọ́ra. Bọ́ àwọn bàbá mi ti jẹ́ kó yé mi pé ṣe rí tí àwọn èèyàn bá rí pé nǹkan ń da èṣù ó wá gbógun bọ́ èmi mo ti bẹ Ọlọ́run kó yà mí ya èṣù ẹni ègbé ẹni ẹ̀kọ́ kò ní ráyè inú ayé tèmi Ọlátànwá Sùúrùrà àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tọkàntọkàn ǹjẹ́ bìlíìfù nínú àkúdàáyá wọ́n ní ìyá kan ní ọgbà Lágége lélẹ́yìí ti ṣẹlẹ̀ o ó ní ṣọ́ọ̀pù àmàlà ó ń ta àmàlà àwọn èèyàn sì máa ń lọ jẹ àmàlà ẹ̀ wọ́n ní nǹkan kan tó kàn notice ṣé mo pé àwọn èèyàn tó bá ń báyàn tí oúnjẹ ọ máa ń wà friendly olóúnjẹ máa ń wà friendly ọ máa máa rẹ́rìn-ín ọ máa máa ṣe gbogbo ẹ̀ ọ máa máa dápara wọ́n níbi ti ìyá yìí kọ́ o ìyá yìí ó ní kò gbójú sókè rí ọláwọn ẹni tó sì ń bá tajà gan ò kì í bá wọn kọ́sítọ́mà dápara wọ́n ní débi pé àwọn èèyàn tó bá mú abọ́ torí somebody like me máa ń jọ oúnjẹ búkà kiri bọ́sẹ́rì máa ń gbé abọ́ mi lọ ni tí ń sì fi bottle water mi fi ṣàn wọ́n níyà yóò nígbà láéláé abọ́ ẹ̀ ń bẹ̀ lẹ máa fi jẹun ẹ̀ẹ́dẹ̀ lè fọ́ wọ́n nígbà tí ìyá yìí kó dàdúgbò yìí ní ọgbà Agége ó dé pẹ̀lú àwọn èèyàn ẹ̀ ní àwọn tí ń bá ṣiṣẹ́ so wọ́n kàn rò pé bóyá ó relocate wá ni ta lẹni tó fi ṣọ́ọ̀bù rán tó fi rẹ́ǹtì fún bóyá bá a bá ṣèwádìí débẹ̀ bákan ṣáà ló ṣe gba ṣọ́ọ̀bù
so àwọn èèyàn dẹ̀ ní oúnjẹ ó dùn débi pé ẹ débẹ̀ lọ ṣáà ni àwọn ẹni tó wá wà ládùúgbò ní nǹkan tó kàn notice ọjọ́ Sunday kò kí ń dáná wọ́n ní àwọn ọmọ méjì náà máa ń dirun fúnra wọn ará àtakọ̀kọ̀ wá bá wọn dirun rí wọn ò màsìkò gbà tí alátakọ̀ gbàta fún wọn àbọ̀bẹ́lẹ̀ ẹranko rẹran ládùúgbò wọ́n ṣàmárí pé wọ́n ti dáná ọkùnrin kan tó wà láàrin wọn wọ́n ní fúnra rẹ̀ ní mò ń gẹrun kò sí wo mìíràn àmọ́ àwọn èèyàn tó interview ládùúgbò mẹ́ kò sì ní wo mìíràn fúnra rẹ̀ ní gẹrun orí ẹ̀ tí ò sì wo mìíràn ẹ má gbàgbé láti máa bá mi press love and like ṣé ẹ kúkú mọ̀ bó ṣe ń lọ wọ́n ní fúnra rẹ̀ ìyá yóò dẹ̀ ní kò ní ṣe ó ti ń tajà bẹ́ẹ̀ wọ́n ní oúnjẹ dùn èrò pọ̀ débi pé tẹ́nìkan kò sì fura ọkùnrin kan ló wá dédé wá síbẹ̀ sí ṣọ́ọ̀pù ẹ̀ níjọ́ kan ó ní bọ́kùnrin yẹn ṣe wò báyìí ó bá porúkọ ẹ̀ wọ́n ní bó ṣe porúkọ ẹ̀ àtòun àtàwọn tó ń bá tajà gbogbo wọn pátá ló disappear àwọn ní tó interview wọn kámẹ́rà ládùúgbò tí gbogbo àwọn èèyàn ń sọ̀rọ̀ so ó ní mo ṣe wá gbé kinní ìwá pé ìjẹ́ believe nínú àkúdàáyá torí mùsùlùmí lèmi o ẹ̀sìn Islam náà bí mi sí ìtẹ́mi mọ̀ ni pé there is a life after death pé báyà bá kú bẹ́ẹ̀ mi wá bá lọ bó bá dọjọ́ gbéǹde àlìkìyámà gbogbo wa ẹ̀mí wa ó dìde àjàbọ̀ ọ̀ṣẹ́ wa àwọn àfáà tó kọ́ mi ní kéwú bóyá mi ní ìwà kéwú débẹ̀ ẹ mọ̀ pé mo sọ fún yín níbi ọ̀rọ̀ oníkéwú dé kindergarten mo ké o mo sọ fún yín pé mi ò ké túmọ̀ o mi ò sì mà wọn tírà kan mo ṣe wà ẹ mọ̀ káwa kéwú àwọn ọmọ wa kéwú àṣerẹ́sì apẹ́dìyẹ àjọkiri ládùúgbò kéwú lérè kéwú ṣòro ké ṣe ewu ṣòro ọlátàwá kéwú òkè Kùránì ìntàwá ké nìyẹn o èmi ò mọ̀ o bóyá wà bẹ́ẹ̀ nínú ẹ̀sìn Islam or not I do not know in tí mo kàn mọ̀ ni pé àkúdàáyá ṣe bìlíìfù nú ẹ̀ eléyìí sì ṣẹlẹ̀ ní Agége Ọgbà ní Lagos State wa yìí ni ló ti ṣẹlẹ̀ so ká tó wá gbé ètò wa tá a mọ̀ ò kó wá sọ kíákíá kó wá sọ wéré kó wá sọ ní wàrà ṣẹ̀ṣà kó wá sọ tí n kó gbogbo yín lẹ mọ̀ bí oúnjẹ bó ṣe wọ́n gógógógógó tó bí nǹkan ṣe wá wọ́n gógó tó kí lẹ mọ̀ táwọn èèyàn ò lè ṣe kánmára oúnjẹ jíjẹ ṣe rí àwọn ẹlòmíì ń taṣọ Ọlọ́run ó fa àlùbáríkà sí o àwọn ẹlòmíì ń ta bàtà Ọlọ́run ó fa àlùbáríkà sí o ẹlòmíì ń ta kírìmù Ọlọ́run ó fa àlùbáríkà sí bọ́ nǹkan kan tí mo mọ̀ pé èèyàn ò lè ṣe kó má jẹun ní oúnjẹ kò sí bí ó ṣe lè bóúnjẹ ṣọ̀tá ẹ wá wò kéèyàn wá kọ́ wá dáyàn lókòwò tí ń kó pọ̀nmọ́ ọ̀gbọ̀nà ẹ̀gúsí ẹja gbígbẹ ẹ̀rí pọ́nítọ̀ wọn ò lè kùtà even kó jẹ́ ọ́fíìsì lèyàn kàn ń kó lọ kó jẹ́ ọ́fíìsì lèyàn kàn ń dì ẹ́ mọ̀ pé gbígbẹ ni lèyàn ń kó lọ èèyàn ò lè kùtà láyé ẹ̀ lè kùtà torí ẹ ti ọ̀rọ̀ dì bẹ́ẹ̀ ṣe dì ẹlòmíwà tó kàn máa ro ní 2,000 naira ẹlòmí akọ̀rọ̀ ní 3,000 naira ẹlòmí lè ro ní 1,000 naira yóò yá mú ọ̀gbọ̀nà yóò lọ ọmọ pé oúnjẹ ti dé ẹjẹ ń tan spíkà ẹ rí pé PRO wa ó gbìyànjú pẹ̀lú polówó tá a sanwó fún yẹn mo fi gbé wọlé káà náà máa polówó nǹkan wa ká máa polówó tiwa ibi àti inú wọn láti inú lẹ̀ so kí làwọn ọmọ mi rí sọ lórí pé kò sẹ́ni tó ń bóúnjẹ ṣọ̀tá yìí ṣé wọ́n rán ìtàbọ̀rọ̀ǹgì ẹ̀jẹ̀ àgbọ̀. Hello everyone, this is Ìyá Ìbejì Oníkíńkó. Come and patronize our mommy.
come and buy Cinco, come and buy Pomo, come and buy Kuli Kuli, come and buy Ogbono, come and buy crayfish, come and buy egusi, come and buy pepper. My number is 08107150462. Our location is Abuja. Ṣẹ̀gbọ́n táwọn ọmọ mi sọ. Àwọn náà ní oúnjẹ ṣe pàtàkì o. Wọ́n ní oúnjẹ ó ṣe pàtàkì o. Wọ́n ní location Abuja ló wà o. Pé ká ẹ patronize Ìyá Ìbejì Onítìǹkó. Àwọn ọmọ mi ti sọ phone number pàápàá. Bẹ́ẹ̀ bá sì tètè get number yẹn. Ẹ̀yin ẹ sliding sí my WhatsApp. Ẹ mọ̀ pé WhatsApp number mi wà lórí page wa. Even kẹ́ email mi, email wà lórí page mi. WhatsApp number mi wà ńbẹ̀. Ibẹ̀ ni gbogbo àwọn tí ń gbé story wá tí wá ń bá mi ní WhatsApp. Àtàwọn tó dẹ̀ jẹ́ pé wọ́n lọ́rọ̀ wọ́n níyànjú àbí gbogbo nǹkan náà. Ẹ slide ẹ wá bá mi, máa fún yín number Ìyá Ìbejì Onítìǹkó. Ọgbọ̀nà ẹ̀ ó lè kú. Pọ̀nmọ́ gbígbẹ yẹn ó dẹ̀ dùn mí ṣá. Àbí ń gbé ṣé ń gbé wá ni. Mo dẹ̀ rẹ́ mo fẹ́ dáná. Ẹ mọ̀ nǹkan. Ẹ jẹ́ ìsúré gbé wá. Ẹ rí bó ṣe wú tó. Mo máa ṣebẹ̀. Ẹ jẹ́ ìsúré gbé wá. Kó má dàbí ìpéyàn ń parọ́. Torí onírọ́ ni màá lẹ́lẹ́rìí wà ní. Ẹ wò ṣẹ́rí pọ̀mọ́ kékeré ni mo rẹ̀ ṣó hàn ṣá pọ̀mọ́ omi ẹ̀ máa dànù pọ̀mọ́ kékeré ni mo rẹ̀ tẹ bá rí bó ṣe wú ẹ jẹ́ kí n tiẹ̀ fi ọwọ́ fi hàn yín ẹ wò ṣẹ́rí pọ̀mọ́ kékeré ni mo rẹ̀ ìfẹ́ kómi ẹ ṣe ǹjọ́ ẹ wò mo rẹ̀ sómi ni ká ní mo ti wà well prepared ni màá fi hàn yín. Pọ̀mọ́ Ìyá Ìbejì Onítìǹkó nìyẹn. Ẹ̀kọ́ ìmájì tí ń bá wá gé kéèké lórí ìmọ̀dáná. Ẹ má bínú. Mi ìmọ̀ ṣẹ́rí pọ̀mọ́ yẹn ṣá. Mi ìfẹ́ kí omi pọ̀mọ́ yẹn mi ìfẹ́ kó ṣe sórí bẹ́ẹ̀dì mi. Tẹ bá rí bó ṣe wú. Torí lálejì. Kò fi pọ̀nmọ́ ṣeré o. Kò fi pọ̀nmọ́ ṣeré o. Ẹ rí pọ̀nmọ́ yẹn ṣe anybody rí pọ̀nmọ́ yẹn ṣá. Tẹ́ ẹ bá rí màá lọ tún gbé wá màá jókòó màá kọ̀ gbé sílẹ̀ mi bàá máa fi hàn yín. Ẹ jẹ́ ń sọ yẹ́sì. Ṣe rí pọ̀nmọ́ àbẹ́ẹ̀rí torí brother Ẹ̀bùlọ́mọ láwọn ò rí. Ọmọ mi Káúsà ọ́n láwọn rí náà kí ni Ẹ̀bùlọ́mọ kí lẹ mí pé ẹ̀ rí. Àwọn èèyàn láwọn rí ẹ wo bóyá Ẹ̀bùlọ́mọ ará nǹkan Gaza o. Ẹ má bá mi ṣeré ẹ̀rí bó ṣe wúwo tó ni ẹ̀rí mi tí mò ń mí ẹlẹ́ẹ̀lẹ́ ó wú rẹpẹtẹ ni mi mọ̀ pé máa wú tó yẹn díẹ̀ ni mo kàn kó sómi ẹ wo bó ṣe wú tó ẹ wo bí ó ṣe wú tó ọjà ẹ̀ fresh ṣẹ́rí tí n bá ṣe tán fún torí lálejò lè ṣe kó má jẹ pọ̀nmọ́ má bá gé sínú ẹ̀fọ́ tiẹ̀ ni pọ̀nmọ́ àtẹ̀dẹ́yẹ àti ṣàkì nìkan nínú ẹ̀fọ́ ẹ̀ ẹja Ìyá Ìbejì náà máa ṣe bẹ̀ ẹ mọ̀ like máa dáná àwọn ọbẹ̀ yìí tá a sè mo sọ bẹ̀ dídín mo ṣe gbá eléyìí náà máa ṣẹ̀fọ́ ní ẹ̀gúsí máa ṣẹ̀fọ́ gbúre tá máa ti máa ra fẹ́ wúro sí gbogbo ẹ̀ patronize Ìyá Ìbejì Onítìǹkó ẹ ní regret àdúrà lẹ́ ṣe fún mi àdúrà òun lẹ máa ṣe fún mi so mo yìí ń wò ṣá pé bóyá mo ìfẹ́ dé èèyàn kan ní okòwò èèyàn kan àbí méjì ṣá mo yìí ń wò ní okòwò tí nǹkan torí oúnjẹ but mo yìí ń wò torí àti ìṣòro kò gbé wá ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ti gba owó empowerment wọ́n ti gbà náà ti sá lọ àwa ò ṣe torí pé kán lè dúró ná a kàn ṣe fọ́lọ́run so now màá wá ṣí ojú òpó sílẹ̀ ojú òpó tí mo fẹ́ ṣí sílẹ̀ yìí ẹni tó bá pè wọlé tẹ́ bá ti jẹ́ pé àlọ́ lẹ fẹ́ pè fún ṣé rí tẹ́ bá pè tẹ́ bá ti ní àlọ́ o àlọ́ tí n bá béèrè question yẹn tẹ́ ẹ bá gbà 2,000 naira ni ẹni tó bá gbà tẹ́ ẹ bá gbà tẹ́lòmíì bá wá pè tónítọ̀hún yẹn gbà 500
àwọn admin mi ti múwé àti pẹ́ẹ̀nì dání ẹni tó bá jẹ́ pé òun kàn fẹ́ sọ nípa àkúdàáyá àní jẹ́ ó pẹ́ ìṣẹ́jú kọ̀ọ̀kan pé ṣé ẹ bìlíìfù ń bẹ̀ àbí ẹ̀yin náà tẹ̀ ti rí experience torí eléyìí ọgbà Agége ló ti ṣẹlẹ̀ àṣàlẹ̀ ní gbogbo àwọn ará àdúgbò ń parọ́ àṣàlẹ̀ ní gbogbo àwọn ará àdúgbò ipe wọn kàn kó wọn jọ wọn parọ́ pé ìyá alámọ̀lá wọ́n yìí ṣọ́ọ̀bù ẹ̀ wọ́n ti pa ṣọ́ọ̀bù ìyá alámọ̀lá yẹn sì wà ń bẹ̀ gbogbo àwọn tó ń jẹun ń bẹ̀ ni wọ́n interview tó ń sọ̀rọ̀ pé àbá ẹkùnrin kan ló wọnú ibẹ̀ lórí ló dàmú ló porúkọ ẹ̀ wọ́n dẹ̀ dìsà ọlọ́ àtòun àwọn ọmọ mẹ́ta obìnrin méjì àtọkùnrin kan ló ń bá ṣiṣẹ́ wọ́n ní gbogbo wọn dẹ̀ disappear ṣé àkúdàáyá ni gbogbo wọn pọ̀ ni ṣé gbogbo wọn jọ kú pọ̀ ni àbọ̀ pàdé níbì kan náà gbede ibì kan ṣé èmi kàn máa ń fa àwọn èèyàn ságbede méjì ayé àtọ̀run tèmi máa ń sọ máa rẹ́ndà wọn useless béèyàn bá lóun wá gbé ẹ̀mí ìkà wá bá mi àbí mi ò ṣẹ́ ò ń ṣèkà fún mi ò ní wúlò ò ní jára ayé ò ní jẹ́ rọrùn wàláhì béèyàn mẹ́ta bá ń wù ẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ẹṣin ṣé ó máa kun gbá ẹ̀ ní ò ní rí èèyàn yáwájú ẹ̀ ìtèmi nìyẹn tèmi máa ń sọ bọ̀tàkúdàáyá tèmi ń sọ yẹlé ìṣẹ̀lẹ̀ lọ́gbà Agége ni so mo ti ṣí ojú òpó sílẹ̀ ẹni tó bá jẹ́ pé àlọ́ ló pè fún ẹ má ṣòpò kí mi ní sàlámà lẹ́kùn àtijọ́ kíra wa àti ṣàdúà tó bá jẹ́ pé ẹ fẹ́ sọ̀rọ̀ lórí àkúdàáyá yẹn náà ni ẹ bá wa ṣe ní ìṣẹ́jú kọ̀ọ̀kan so that a lè ráyè ṣe mo ti ṣojú òpó sílẹ̀ torí ó yìí ń ṣe mí ní kàyéfì could this be real òyìnbó ni mo kàn ń bíra mi ìdán yìí ti my car òyìnbó rẹpẹtẹ ni pé àkúdàáyá ṣe wọn mùsùlùmí bóyá wọn ọdẹ kọ́ wà níyẹn ní kéwú mo sọ fún ọ níbi èmi kékéwú dé o akàn kéwú wàláhì ó máa ń dùn mí tó máa ń wò pé kánidádì mi mọ̀ ni ọba ti jẹ́ kí n lọ kẹ́tù èyí tí mo kàn ń pera mi ní ustasa yìí ẹ kàn máa gbọ́ ṣe wàláhì àwọn èèyàn kan ní ò bàbá mi kó agbádá mi ò ní wọ jàlábíà lásán agbádá tó máa kóṣẹ́ sí ọrùn ẹ̀ tí máa dé fìlà mi gẹ́gẹ́ tí ń wé láwà ní mi ká ní mo mọ̀ túmọ̀ àìmọ̀túmọ̀ mi gan lásán ẹni lọ́ọ̀kì kánidádì ní kò jẹ́ kí n lọ kétùmọ̀ kíkẹ́ òye máa flow lẹ́nu mi dáadáa bí bàbá mi Mudiru Morikas babalágége bí ọkọ̀ bá kí mi lásán kàkà kí ní ẹ̀ka àsán bẹ̀ yẹn Arabic ní ìbìdá lóhùn níwà mú ga bí báyìí ní ìrúga ọ̀fẹ́ ní mọ̀ gbà pọ̀ mọ́ oúnjẹ ọ̀fẹ́ ní mọ̀ gbà kiri ládùúgbò torí máa sọ fún wọn pé ẹ má gbàgbé pé èmi lóbìnrin àkọ́kọ́ tó ń wé láwàní màá fi jẹun kiri ládùúgbò ni so mo ti ṣojú òpó sílẹ̀ mo ti ṣojú òpó lẹ̀ o ẹni láyà o àlọ́ o tá a mọ̀ bẹ́ẹ̀ bá sì ní pé wọlé máa pe bàbá àṣerírí ayé ṣé bí gbogbo yín máa ń dọnu ẹ máa lọ ṣé bí ẹ máa bèèrè question kan ṣe kíní ni ẹ̀rù ń bà yín ta ní òkàn pé àṣẹ ẹ̀ tí ẹ lé àṣẹ ẹ̀ lé kí ló wá mú dé kí ló dé tí fóònù òdùn o fóònù òdùn kí ló dé tí fóònù òdùn ó di question and answer ló bá di kẹ kí ló dé tí fóònù òdùn tá a mú fóònù lóhùn lọ tá a mú yín lóhùn lọ ẹ̀rù ń bà yín kíkẹ́ ta ni ó kọjá lákọ̀ọ́kọ́ ẹ káàbọ̀ kí ló fojú ríro assistant school prefect thanks for the star mọ́mí Kausara. mo fẹ́ sọ̀rọ̀ lórí àkúdàáyá. ó yẹ sọ àkúdàáyá ó rí ìmọ̀. ẹ bá gbóhùn sókè ẹ bá ṣe. àkúdàáyá ó rí ò ní ọdún yẹn tí mọ̀mísí mi kú torí pọ̀písí mi ìyá pọ̀písí mi unlike mọ̀mísí mi gan so láyé ìgbà yẹn wọ́n sì máa ń nájà lóṣòdì nígbà yẹn so grandma mi wá sọ pé wọ́n dẹ̀ máa ń rìnrìn òru gan àwọn lè kó nílé wa bíi 1 o'clock tẹ́kọ̀ lọ sí Fádèyí látàgége ńgbà yẹn
so wọ́n wá láwọn lọ́jọ́ yẹn pé àwọn kọ̀ rápẹ̀yìn sí ẹni yẹn ni àwọn ní ẹni ìjọ ọmọ àwọn tó ọmọ mi ló máa pè mọ́ sí mi so wọ́n wá láwọn sún ẹni yẹn gbọ́jà lẹ̀ àwọn súnmọ́ àwọn fẹ́ rajà púpọ̀ ìkọ̀yìn sáwọn nìyẹn pé káwọn ra ọjà táwọn fẹ́ rà káwọn ju owó sílẹ̀ àwọn ní àkókò kọjú sáwọn pé ojú ni ọ̀rọ̀ wà kó ẹni tó bá lọ́jà rà kó gbọ́jà gbọ́gbà táwọn á rí pé òun yẹn le báwọn kọ̀ fowó sílẹ̀ àwọn kúrò bẹ́ẹ̀ ni so experience dé tèmi ní nìyẹn so wọ́n dẹ̀ máa ń sọ dáadáa máa ń lóríṣiríṣi wọ́n náà kú dá yà wà so àlọ́ ẹ jẹ́ try àlọ́ bóyá máa jẹ. irọ́ ẹ máa sọ pé àlọ́ yẹn láti sọ so àlọ́ òyà ṣé ẹ rẹ́dì ṣé mi yíyí ṣé ẹ ti kéwú ṣé ti fi ibà fún gbogbo àwọn tó láyé àwọn tó ládùúgbò yín gbogbo àwọn ẹni tó kọ́ yín ní Yorùbá teacher. Bismillahirrahmanirrahim. Òyà òkè ọ̀pá tẹ́rẹ́ kanlẹ̀ ó kọ̀run kí ni o. Òjò ni o. Anyway ìdajì owó ni màá fún yín ọ̀wọ́ òjò so ẹ bá mi orúkọ yín 1,000 naira ọ̀wọ́ òjò torí ẹ ń láti gbà gọgọgọgọ ní àgbàpé ni so ó yẹ sọ orúkọ yín o kọ́ bá lè fi 1,000 naira sẹ́gbẹ̀ẹ́ orúkọ yín. Orúkọ mi ni Ṣẹ́rẹ̀mẹ́kún Bọ́lájí. Ṣẹ́rẹ̀mẹ́kún Bọ́lájí àbọ̀ òwe náà kà ń gbàtẹ́ pé òbá ti ṣe àmàkọ́ yín oorun lẹ́yà máa sùn kíláàsì so 1,000 naira 1,000 naira ẹsẹ̀ díẹ̀ lẹ́ ń jẹ kiri àwọn ọkùnrin lẹ́ ń tẹ̀ kiri ládùúgbò. Ẹ káàbọ̀ sórí ètò ẹ go straight to the point èyí tẹ́ bá pè fún ẹ gbóhùn sókè. Ẹ kálẹ́ mà ẹ pé tó máa. Ọlọ́run ló bẹ létò ẹ gbóhùn sókè. Yes ma ṣe rí program tẹ mú alálẹ̀ yìí. Lóòótọ́ ni o àkúdàáyà kò kí ń ṣèmi ni mo weakness ẹ o. Ó ní ẹnìkan tó ṣaláìsí nígbà táwa láyé institution consmate tiwa ó bímọ. So ó wá ṣaláìsí bó ṣe bímọ tán ẹnìkan lọ sọ fún lọ́kùtà pé ọkọ ẹ̀ sá lọ bó ṣe bẹ̀rẹ̀ sí ní bleed nìyẹn ó ṣáà kú so nígbà tó kú ǹjẹ́ mọ̀ pé ẹni tó sọ fún pé òun sá lọ yẹn nígbà tó di like 3 months after òun àtẹni ẹjọ́ wọ mọ́tò. Ṣóyè yín mà. Ó yé pa gbogbo wa là ń gbọ́. Èèyàn kan ṣóòtì kan ló láwọn ní àárín. Èèyàn kan ṣo ló láwọn láàrin débi tí pé. Kò dẹ́ ń ṣe pé ni tó jọ kò ń ṣe pé èèyàn tó jọ. Kò ń ṣèyàn tó jọ mà. So nígbà tẹni ẹ bọ́lẹ̀ ẹgbẹ́ wọn kanra wọn débi tí pé ó ń gbọ̀n nínú mọ́tò. Ó ń gbọ̀n nínú mọ́tò láti inú mọ́tò yẹn ló ti try ni wọ́n ti mú fóònù ẹ̀ ni wọ́n ti pe àwọn èèyàn ẹ̀ for good 3 days kò lè sọ̀rọ̀. Subhanallah. Wọ́n tẹ̀ ń gbé káàkiri gbogbo church tí wọ́n ń pray fún ni. So ọjọ́ kẹta ló ṣe wá ń sẹ́ pé lágbájá lòun rí o lágbájá lòun rí o lágbájá lòun rí o. So àkúdàáyà mystery ni àárín yẹn Ọlọ́run nìkan ló yé. Èmi máa ṣèwádìí wà láì máa ní kí bàbá ẹ̀ máa wọn tó mọ̀ nípa ìjìnlẹ̀ pé kí ló ń fà á kí ló ń fà á. Ọlọ́run nìkan ló so ó wá ń sẹ́ pé ó fẹ́ hàn ọ̀tẹ̀ pé because ó wà lára àwọn because òun gangan ni ẹni tó sọ fún pé ọkọ ẹ̀ ti sá lọ. Ó yé mi ó yé mi. Torí pé ọmọ yẹn jẹ́ sex ṣóyè yín bẹ́ẹ̀ni tó lóyún ẹni yẹn ò pa. Subhanallah so it's true torí eléyìí tí mo máa ń sọ fún yín ọgbà Agége leléyìí ọmọ fi ń sọ pé gbogbo ará àdúgbò ṣáà lè máa pa ṣọ́ọ̀bù alámọ̀là yẹn wà ńbẹ̀ ó wà ńbẹ̀ báyìí tọ́ṣù rẹ̀ so bọ̀ṣọ́ rẹ̀ yín yẹn pàpà sọ̀rọ̀ ṣáà létà láì yẹn network. Ẹ káàbọ̀ sórí ètò. Wa alaikum salam ẹ láti gbóhùn sókè torí a fẹ́ mọ̀ àwọn olódo àtàwọn tó kààbọ̀ wé àwọn tó ń sùn ní Yorùbá class àwọn tó lọ jẹsẹ dìyẹ ní Yorùbá class èní ìlà fẹ́ mọ̀ èwo lẹ pè fún bẹ̀. Bismillah fún àkúdàáyà ni mo kọ́kọ́ fẹ́ sọ mà. Ó yẹ ẹ sọ. Mo ní gbàgbọ́ pé àkúdàáyà wà
because ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn rí tí èèyàn kan kú ní àdúgbò wa tó dẹ̀ yẹ pé wọ́n lọ rí ní another place the same way bó ṣe máa ń jókòó the same everything gbogbo ẹ̀ ní gbọ́n lọ́ṣàṣe rí ní ibẹ̀ ni ẹ ṣàṣọ fún wa àwa try láti lọ sí ibẹ̀ ìgbà tá a máa fi débẹ̀ wọ́n ló ti kúrò bẹ́ẹ̀ pé kò sí bẹ́ẹ̀ mọ́ and secondly islamically wọ́n ní pé jinn because ìgbà tá a try láti wádìí kìíní yẹn wọ́n ní pé àwọn àlìjìn ni wọ́n máa ń ṣe iṣẹ́ yẹn tí wọ́n máa gbé àwọ̀ èèyàn wò àbí ìkọ̀kọ̀ bẹ́ẹ̀ yẹn so we don't go further. Exactly torí èmi jẹ́wọ́ mo ní nípa akéwu mi ò sọ̀wé o ẹ rí i pé nígbà bá sọ̀rọ̀ mi bá màá ní mo ní degree inú eléyìí mo ní degree inú eléyìí mo sọ fún yín pé àwa akéwu a sì ṣeré sí akéjìyẹ ni ibi àkédé nìyẹn pé àti kéwu. Èmi ò mọ̀ jù yẹn lọ kindergartner ni mi nídìí torí ẹ rí i pé mo sọ àwọn ní tó bá nímọ̀ ẹ̀ because our page is to create awareness kí o gbà fi dára wa lẹ́kọ̀ọ́ so ní islamically wọ́n ní bóyá àwọn jinn ni wọ́n ń gbáwó èèyàn wò àwọn àáfàá wa wà lórí ètò wọ́n ṣàlàyé ẹ̀ fún wa fọ́dà so ṣé ẹ fẹ́ ṣe àlọ́ o. àlọ́ kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ ó ní kí n gbé ọmọ wá 1 2 3 ẹ ló ti lọ Àníkẹ́ ló ti lọ. Okay, ó ti lọ bá. Okay, ó dàbọ̀.